Ní àsìkò yìí o, àsìkò bó ti rí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ mi ni Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ, ọmọ wọn nílùú Èkìtì, adarí iléèwé Rev Tutors Preparatory Academy. A gbé ètò yìí kalẹ̀, ẹwà èdè Yorùbá, láti ṣe àfihàn ẹwà tí ó wà nínú èdè wa, èdè abínibí wa nílùú adúláwọ̀, àwa ọmọ Oòduà. Ní orí ètò yìí, a ó máa ka àwọn àyọkà ní èdè Yorùbá, a ó máa pa òwe, a ó máa sọ ìtumọ̀ àwọn àkànlò èdè. Lọ́sẹ̀ yìí, ìwé tí ó wà níwájú wa ni àkórí rẹ̀ jẹ́ Àrídunnú ọmọ, láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ìwé náà ní ó pín sí ìsọ̀rí 19. Bí ẹ ti ń bá wa lọ, ẹ ó máa gbádùn rẹ̀, ẹ máa bá wa ká lọ.